You are welcome to Atyho TV. If you are new on this YouTube channel, please kindly subscribe and turn on the notification button so that you can be notified whenever we upload another new video. Shàngó Olúkòso bàbá mi arígbọ́ta ṣẹ́gun, bàbá mi arígbọ́ta ṣẹ́gun. Shàngó Olúkòso ewé lérè ọkọ̀ ya. Shàngó wá gbé wa o, wá dá wa sí. Shàngó wá dé ọlọ́mọ yọyọ o. Shàngó wá dé ọlọ́mọ yọyọ. Àgàn tí ò rọ́mọ pé kó tètè wá o. Shàngó wá dé ọlọ́mọ yọyọ. Shàngó wá dé ọlọ́mọ yọyọ o. Shàngó wá dé ọlọ́mọ yọyọ. Àgàn tí ò rọ́mọ pé kó tètè wá o. Shàngó wá dé ọlọ́mọ yọ. Ẹ bá ń gbé Shàngó, òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Ẹ bá ń gbé Shàngó, òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Mo ní ẹ bá ń gbé Shàngó, òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Mo ní ẹ bá ń gbé Shàngó, òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Mo ní ẹ bá ń gbé Shàngó, òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Ẹ bá ń gbé Shàngó, òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Ẹ bá ń gbé Shàngó, òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Bàbá mi arígbọ́ta ṣẹ́gun, ewé lérè ọkọ̀ ya. Lágìrì ọ̀làgìrì ọ̀làgìrì kàkà filalẹ̀ fi gbogbo lẹ̀ kìkìkì. Bàbá mi arígbọ́ta ṣẹ́gun, ìlà ìrá iṣẹ́ tẹ̀ igbọ́ta làìrá fi ṣẹ́tẹ̀. Igbọ́ta ló ṣẹ́gun elénìní. Igbọ́ta làìrá iṣẹ́ tẹ̀. Igbọ́ta ló ṣẹ́gun sórí ṣẹ́gun àjẹ́. Igbọ́ta làìrá iṣẹ́ tẹ̀. Igbọ́ta ló ṣẹ́gun gbogbo àwọn amọ́nisẹ́ ní. Igbọ́ta làìrá iṣẹ́ tẹ̀. Igbọ́ta lè jágun àjàṣẹ́tẹ̀ o. Igbọ́ta làìrá iṣẹ́ tẹ̀. Igbọ́ta jẹ́ kí làìrá iṣẹ́ tẹ̀. Igbọ́ta làìrá fi ṣẹ́tẹ̀. Igbọ́ta ẹ bá ń gbé Shàngó, òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Mo ní ẹ bá ń gbé Shàngó, òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Ẹ bá ń gbé Shàngó, òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Mo ní ẹ bá ń gbé Shàngó, òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Shàngó gbé wa o, yóò gbé gbogbo ojú tí ń wò wá o. Gbogbo ojú tí ń wò wá lónìí ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbé gbà. Àgbẹ̀ kì í tẹ́ni mọ́ ró, àlùkò kì í tẹ́ni mo sùn. Odídẹrẹ́ kì í ráwọn epo kọ́mọ aráyé tó fìdí rẹ̀ gẹ́gẹ́. Àní ráwọn o, àní ráwọn gbogbo ojú tí ń wò mí ẹ̀ ní ráwọn, èmi náà ní ráwọn gbogbo wa. Àrí bá ti ṣe àrọ̀ náà gbé gbà. Shàngó arígbọ́ta ṣẹ́gun yóò gbé gbogbo wa o, yóò gbé gbogbo ojú tí ń wò wá o. Bẹ́ẹ̀ yóò rí. Ó ti rí bẹ́ẹ̀. You are welcome to Atyho TV. If you are new on this YouTube channel, please kindly subscribe and turn on the notification button so that you can be notified whenever we upload another new video.